ọwọ́ tẹ àwọn ajínigbé mẹ́sàn-án pẹ̀lú nǹkan ìjà olóró. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Kwara ti mú àwọn afurasí ajínigbé mẹ́sàn-án tí wọ́n sì rí àwọn nǹkan ìjà olóró gbà lọ́wọ́ wọn nílùú Màlété, Ṣàó àti Ẹ̀yẹ́nkọrin nípínlẹ̀ náà. nígbà tí kọmíṣánná ọlọ́pàá ní Kwara Paul Udama ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ ọlọ́pàá nílùú Ìlọrin tí í ṣe olú-ìlú fún ìpínlẹ̀ náà lọ́jọ́ Ajé Monde ọ̀sẹ̀ yìí, ó ní àwọn ajínigbé àtàwọn tó ń jí màálùú kó tó fi mọ́ àwọn olè tó jí alùpùpù mẹ́sàn-án ní ọwọ́ tẹ̀ nílùú Màlété, Ṣàó àti Ẹ̀yẹ́nkọrin nípínlẹ̀ Kwara pẹ̀lú àjọṣepọ̀ ẹgbẹ́ fìjìláńtẹ́ àti ọlọ́pàá tí wọ́n sì wà ní àhámọ́ ọlọ́pàá báyìí tí gbogbo wọn yóò fojú balẹ̀ ẹjọ́ lẹ́yìn ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí. àwọn afurasí náà ni Bala Idris, Hasan Idris, Baso Idris, Lagi Bala, Ilyasu Idris, Alhaji Anta àti Idris Alhaji Ota. ẹ̀sùn ìjínigbé ni wọ́n fi kan àwọn eléyìí. wọ́n ní wọ́n bá ìbọn mẹ́ta pẹ̀lú ohun ìjà olóró mìíràn lára wọn tí wọ́n sì jẹ́wọ́ pé àwọn ló wà nídìí ìjínigbé tó ń wáyé nílùú Màlété, ìlú Ṣàó àtèyí tó wáyé láìpẹ́ ní agbègbè Okolówó nílùú Ìlọrin níbi tí wọ́n ti jí èèyàn méjì gbé. bákan náà ni wọ́n mú Yusuf Arówólò àti Isa Shaib fún ẹ̀sùn olè jíjà. Shaib ló lọ jí alùpùpù Emmanuel Joshua lágbègbè Ajélànwá Sango. nọ́mbà ìforúkọsílẹ̀ ọ̀kadà náà ní AFN 752VD. Arówólò ni wọ́n ló jí alùpùpù arákùnrin kan Babatunde Waheed pẹ̀lú nọ́mbà ìforúkọsílẹ̀ SMK 473QJ lágbègbè ọjà Kúlẹ̀ndé Sango nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara. wọ́n ní gbogbo wọn yóò fojú balẹ̀ ẹjọ́ lẹ́yìn ìwádìí láìpẹ́. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá lóníròyìn yín.